A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, ọjọ́ kẹjọ nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu bó ṣe ń gbìyànjú láti lè jẹ́ kí ohun gbogbo kó lọ ní mẹ̀lọmẹ̀lọ lórílẹ̀-èdè yìí, ọ̀kan nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti bára ìlú sọ̀rọ̀, Àjúrì Ǹgẹ́lálẹ̀ ti sọ di mímọ̀ wípé ààrẹ Tinubu ń ṣiṣẹ́ bí aago ni o. Kò sí ìgbà kan tí ààrẹ tí wọ́n fi ń ṣeré tàbí tí wọ́n fi ń jẹ ìgbádùn láti sinmi lẹ́nu iṣẹ́, bí kò ṣe wípé ńṣe ni ààrẹ Bọ́lá Tinubu ń ṣiṣẹ́ bí aago yípo ọjọ́ ni. Ǹgẹ́lálẹ̀ ní ààrẹ Bọ́lá Tinubu kì í sùn ní gbogbo ìgbà tí àwọn ènìyàn ń sùn o. Ó ní bí aago 2 òru sí aago 3 òru ò bá lò, ó ní ààrẹ Tinubu kì í sùn. Ó ní òru tí gbogbo ènìyàn bá ti sùn, tí ọwọ́ pa tẹ́sẹ̀ pa, ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ máa gbé àwọn fáìlì eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè tó ń ti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ni ó bẹ̀rẹ̀ sí ní máa ṣíwò mọ́ ọ̀nà àti ojúṣe rẹ̀ lórí ìgbésẹ̀ tó kù tí yóò gbé o lásìkò tí ẹnikẹ́ni kò ní lè bu tàbí sọ̀rọ̀ eléyìí tí ó ṣì lọ́nà. Nígbà náà ni ààrẹ Tinubu ó ní ló máa ń ṣe àwọn iṣẹ́ wọ̀nyí. Ó ní bí aago 2 òru àbí aago 3 ò bá lù, ó ní Tinubu kò ní kúrò nínú ọ́fíìsì. Ó ní láti ọjọ́ ajé di ọjọ́ ajé ni tó fi mọ́ ọjọ́ sátidé àti Sunday. Ó ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ti máa ń sùn nù. Ó ní tó bá sì ti di aago 7 tàbí aago 8 ní ọjọ́ kejì, eyín lówùúrọ̀ ọjọ́ kejì, ó ní Tinubu tuntun gbéra nílẹ̀, ó ti bẹ̀rẹ̀ sínú kò sí iṣẹ́ ìjọba dé lóru o. Ó ní bó ti máa ń ṣiṣẹ́ nù tó fi mọ́ gbogbo òpin ọ̀sẹ̀ pátápátá o. Ó ní ààrẹ Tinubu ń ṣe yìí láti lè rí dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà jẹ́ orílẹ̀-èdè tó làmìlaka láàrin àwọn orílẹ̀-èdè yòókù ní ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé. Ǹgẹ́lálẹ̀ tó sọ̀rọ̀ náà lórí ètò kan eléyìí tí Jídé tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ń ló ti sọ di mímọ̀ wípé inú òun dùn láti lè bá irúfẹ́ ènìyàn báyìí tó ní èròǹgbà tó dáa sí àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ ṣiṣẹ́ pọ̀. Ó lóun lè fi ọwọ́ mẹ́wàá gbáyà wípé láìpẹ́ láì jìnà orílẹ̀-èdè Nàìjíríà tó ń ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ ìgbádùn aláìlẹ́gbẹ́ o èyí tó wà nínú ètò ìṣèjọba àwarawa pẹ̀lú bí ààrẹ Bọ́lá Tinubu bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yípo ọjọ́ tó jẹ́ wípé àsìkò péréte báyìí ń ló yọ sílẹ̀ fún ààrẹ láti sinmi lẹ́nu iṣẹ́, gẹ́gẹ́ bí Àjúrì Ǹgẹ́lálẹ̀ bó ti gbé ọ̀rọ̀ náà bọ́ sí òde. Ẹni tó ti fìgbà kan jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ tẹ́lẹ̀ rí sí ààrẹ àná Muhammadu Buhari, ọ̀gbẹ́ni Bashiru Ahmad, òun mà ló ti sọ̀rọ̀ bóde báyìí o wípé ẹ wò ó, ibi ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ lọ́wọ́ báyìí ó ti kọjá ká máa fi ọ̀rọ̀ ẹnu bá ara ẹni jà. Ó ní ẹni tó bá nìkan ṣe onítọ̀hún kò ní tó ẹjọ́ wẹ́wẹ́, bẹ́ẹ̀ sì ni yóò gbájúmọ́ ohun tó fẹ́ ṣe o. Ó ní fún àpẹẹrẹ, ó ní kẹwo olóògbé Musa Yar'Adua tóun ti Jonathan. Ó ní lẹ́yìn ìgbà tí wọ́n bọ́ sórí àga àléfà gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní wọn fìgbà kan sọ̀rọ̀ àbùkù tàbí sọ ohun tí ò yẹ sí ẹni tí ó gbé ìjọba lé wọn lọ́wọ́, eyín Olúṣẹ́gun Ọbásanjọ́ o. Ó ní ní ìgbà tí Yar'Adua bọ́ síbẹ̀ tó gba ìṣàkóso agbára lọ́wọ́ Ọbásanjọ́, ó ló tẹ̀síwájú ni o láti lè mú àyípadà rere bá orílẹ̀-èdè yìí àti ìpinnu tóun náà ní fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nígbà tí ikú òjá agbádùn òbí tó gbò tí Musa Yar'Adua tó jẹ́ lọ́wọ́ bá nípè tí Jonathan bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ, olóhùn náà tẹ̀síwájú ni o, kò sọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni kò sí àwáwí kankan èyí tó sọ lẹ́nu ju wípé ó tẹ̀síwájú
láti lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbà tí Muhammadu Buhari tóun náà gbà á lọ́wọ́ Jonathan, ó ní Buhari ó tẹ̀síwájú níbi tí Jonathan tó bá iṣẹ́ dé ni láti lè jẹ́ kóhun gbogbo kó máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ó ní kò sí àwáwí kankan tàbí ọ̀rọ̀ àbùkù sí ẹni tí wọ́n gba idà agbára lọ́wọ́ rẹ̀. Ó láwọn ìyàlẹ́nu ló jẹ́ eléyìí tó jẹ́ wípé láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti dórí ipò, ó ní àwáwí ẹjọ́ ojoojúmọ́ ni bí ìyàwó tí ọmọ kú lọ́wọ́ rẹ̀, òun ni ààrẹ Tinubu tòun ti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ni wọ́n sọ lórí ètò ìṣèjọba Muhammadu Buhari. Ó lóun yóò gba Tinubu lámọ̀ràn àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ wípé kí wọ́n gbájúmọ́ bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe tẹ̀síwájú lóhun tó dáa, yàtọ̀ sí àwáwí tòun ti ẹjọ́ wẹ́wẹ́, ẹjọ́ bòtòbòtò bẹ́ni tí wọ́n da omi gbígbóná sí lẹ́nu, èyí tí Tinubu tòun ti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí wọ́n tò káàkiri. Ó lẹ́ni bá nìkan ṣe ni onítọ̀hún ò ní máa fẹjọ́ wẹ́wẹ́wẹ́. Ó ní ohun tí wọ́n fẹ́ ṣe ni ó yẹ kí wọ́n gbájúmọ́. Ó ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti kọjá kéèyàn máa wí ẹjọ́ bòtòbòtò, ẹjọ́ wẹ́wẹ́ tí ò ní kìmínú, tí ò sí ní nǹkan kan tí ó ṣe fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Nípa ìdí èyí, Bashiru Ahmad wá sọ̀rọ̀ kan. Ó ní tá a bá wò dáadáa, ó ní lójú wòye tó ń wò. Bashiru Ahmad ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ọpọlọ tó pé, wọ́n sì ní òye bá ti darí orílẹ̀-èdè, yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC èyí tó jẹ́ wípé àwáwí ẹjọ́ kòtòkòtò òun nìkan ni wọ́n mọ̀, tó sì jẹ́ gbòǹgan lójúlówó iṣẹ́ tí wọ́n gbájúmọ́. Ó ní tá a bá wò ó bí Yar'Adua ṣe gba ìjọba lọ́wọ́ Ọbásanjọ́ tí Jonathan náà gbà lọ́wọ́ Yar'Adua, inú ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo wọn wà. Ó ní wọn tó ẹjọ́ wẹ́wẹ́, bẹ́ẹ̀ sì ni wọn sọ̀rọ̀ àbùkù síra wọn. Ohun tí wọ́n fẹ́ ṣe ni wọ́n gbájúmọ́. Ó láwọn ẹ máa wọ ẹgbẹ́ òṣèlú APC èyí tó náà ń jẹ lára wọn báyìí bí Tinubu ṣe gba ìjọba lọ́wọ́ Buhari. Ó ní ẹjọ́ kòtòkòtò, ẹjọ́ tí ò fa ọpọlọ tòun ti làákàyè yọ ni àwọn tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ èyí ni wọ́n sọ káàkiri ẹnu. Ó ní òun yóò gbà wọ́n lámọ̀ràn kí wọ́n gbájúmọ́ bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe padà bọ̀ sípò, yàtọ̀ sí ìlà ìlò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà. Ó lẹ́gbẹ́ òṣèlú APC, ó ní wọn fẹ́ẹ̀ ní òye pípé lórí bá àti darí orílẹ̀-èdè, yàtọ̀ sí ẹjọ́ àbùkù eléyìí tí wọ́n yàn láàyò. Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ̀rọ̀ bóde wípé àwọn ti tẹsẹ̀ bọ ìwádìí báyìí lójúnà láti lè dóòlà arákùnrin kan èyí tó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ Ògùn, èyí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé nínú ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, Ọmọlọ́lá Òdútọ́lá, èyí tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé àwọn gba àtẹ̀jíṣẹ́ kan tó ń ti ìpè kan wípé àwọn ajínigbé agbébọn rìn wọ́n jí ọ̀kan nínú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀gbẹ́ni ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adégbènjó Adélọ́wọ̀ tó jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ girama Alábàtà Community High School èyí tó wà ní Alábàtà nítòsí Ọ̀ṣẹ́ẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Òun ni wọ́n sọ wípé wọ́n jí gbé lójú òpópónà márosẹ̀ nínú oko rẹ̀ ibi tó ti ń dá oko wẹ́rẹ́wẹ́rẹ́ èyí tó ti ń ṣe ètò ọ̀gbìn lẹ́yìn tó bá kúrò ní ilé ìwé ní agbègbè Alábàtà Òkè Ẹfọ̀n ní Kílà. Wọ́n ní ojú òpópónà ọ̀hún ní oko arákùnrin ọ̀hún tí í ṣe olùkọ́ ilé ẹ̀kọ́ girama Alábàtà yìí wà. Wọ́n ní lẹ́yìn tó darí kúrò ní ilé ìwé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ń ló gba oko rẹ̀ lọ láti lọ wo bí nǹkan ti ń lọ nínú oko tó ti ń ṣètò ọ̀gbìn. Wọ́n ní àwọn oníṣẹ́ ibi ọ̀hún ni wọ́n ti farasin sínú oko ní gẹ́rẹ́ tí wọ́n kófìrí olùkọ́ ọ̀hún Adélọ́wọ̀ nínú oko ọ̀gbìn rẹ̀. Ìní wọ́n ya bùó tí wọ́n nà á kó tó di pé wọ́n jí gbé lọ. Ní báyìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Òdútọ́lá ti sọ di mímọ̀ wípé alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, CP Abíọ́dún Alámùtù, ó ti pàṣẹ wípé kí wọ́n gba inú igbó Èkúmàdé lọ. Wọ́n gbọ́dọ̀ rí ààyè olùkọ́ ọ̀hún kí wọ́n sì fọwọ́ òfin mú àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi náà kí wọ́n lè fi wọ́n jófin, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Gbajúgbajà ọ̀kan nínú àwọn tí wọ́n ń kọ orin fújì ní ilẹ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà,
Rẹ̀mí Àlùkò Igwe bàbá bọ́sẹ̀ iman ló ti sọ̀rọ̀ wípé lójúwòye tòun ó ní tí wọ́n bá ní kóun mú ọ̀kan nínú àwọn olórin èyí tó mú àyípadà bá eré orin tàkasùfé tá a mọ̀ sí hip hop ní ilẹ̀ wa Nàìjíríà, ó ní Adédèjì Balógun tá a mọ̀ sí Wizkid òun lòun yóò tọ́ka sí o. Rẹ̀mí Àlùkò tó sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún un ló ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bí orin tàkasùfé bó ti rí o. Ó ní lẹ́nu ìgbà tí Wizkid tóun náà darapọ̀ mọ́ agboolé orin tàkasùfé ó ló ti mú ọ̀pọ̀lọpọ̀ àyípadà bábà àti kọrin tàkasùfé èyí tó jẹ́ kí orin ọ̀hún kó ní ìtumọ̀ létí àwọn ènìyàn síwájú sí i, tó jẹ́ pé bó o bá ti gbọ́ orin tàkasùfé ó ní yóò máa mú ẹ́ lágbọ́ àgbọ́túgbọ́ orin ni. Rẹ̀mí Àlùkò wá ní nípa ìdí èyí ó ní nínú àwọn ọpọlọ àti ọ̀nà eléyìí tí Wizkid tó ń gbà láti fi kọrin tàkasùfé tirẹ̀ olóhùn náà ti mú mọ́ iṣẹ́ fújì èyí tó wá jẹ́ kí àwọn olólùfẹ́ ọ̀hún tí wọ́n gbádùn òun kí wọ́n ní ìfẹ́ láti máa gbọ́ orin Rẹ̀mí Àlùkò lóòrèkóòrè látàrí àwọn àyípadà èyí tóun náà mú bá nínú àwọn ẹ̀kọ́ díẹ̀ tó kọ́ ò nínú orin tàkasùfé èyí tó ń bọ̀ pàápàá jù látẹnu Wizkid. Gẹ́gẹ́ bí Rẹ̀mí Àlùkò bó ti sọ̀rọ̀ náà lórí ètò ibi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò, ó ní Wizkid jẹ́ ẹni tí ó yẹ kí wọ́n máa gbóṣùbà fún lórí àwọn àyípadà èyí tó dáa tó ń bá orin tàkasùfé àti agboolé rẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn tí wọ́n ń dẹ̀rín pànìyàn lórí ìtàgé stand-up comedian eyín Ọ̀gẹ́nẹ̀ Ọ̀nàìbè Desmond tí gbogbo èèyàn mọ̀ sí Destalker ohun àná ló ti sọ ohun ojú rẹ̀ rí o wípé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti gbìyànjú láti gba ẹ̀mí lẹ́nu ara òun, ṣùgbọ́n tó jẹ́ wípé ikú kò wá o pẹ̀lú gbogbo akitiyan láti gba ẹ̀mí lára òun lẹ́nu ara rẹ̀ gẹ́gẹ́ bí suicide eléyìí tó fẹ́ ṣe lọ́dún náà lọ́hùn-ún. Destalker tó sọ̀rọ̀ náà ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò sọ di mímọ̀, ó ní ohun ojú òun rí o ẹnu òun kò lè sọ gẹ́gẹ́ bí orin ọ̀kan nínú orin Ayéfẹ́lẹ́. Ó ní nígbà tóun ṣe tán nílé ẹ̀kọ́ gíga fáfitì ó ní kò síṣẹ́ kò sáàbọ̀ òun fi ẹsẹ̀ gbájọ gíráfì ìlú kiri ni kó tó di pé òun di ọ̀kan nínú àwọn tí wọ́n ń gun ọ̀kadà. Ó ní nídìí ọ̀kadà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin ìwọ̀sí ń lójú òun rí pàápàá jù láàrin àwọn mọ̀lẹ́bí òun. Ó ní wọ́n rí òun bẹ́ni tí orí rẹ̀ ò pé tí òun ohun tó ń ṣe wípé lẹ́yìn owó iyebíye èyí tí wọ́n run lé òun lórí láti fi kàwé láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé ìpele ti gíga fáfitì tóun ṣe tán wípé ọ̀kadà lòun padà fi gbogbo pálí òun lòun fi ń gùn. Ó ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló mú òun láti pa ọkàn pọ̀ kóun ṣe ọkàn amọ̀ akin. Ó ní lákọ̀ọ́kọ́ lọ́dún náà lọ́hùn-ún òun gbé nǹkan jẹ kàkà kí ikú wá o ikú ò wá. Ó ní lẹ́lẹ́ẹ̀kejì òun tún gbìyànjú rẹ̀. Ó ní ẹlẹ́ẹ̀kẹta òun gbìyànjú láti gba ẹ̀mí lẹ́nu ara òun ṣùgbọ́n tí kú òun ò wá o. Ó léyìí fi hàn wípé bí oríire èèyàn bá ti ń tó bọ̀ ó ní èṣù yóò máa gba gbogbo ọ̀nà láti bá ìrìn àjò ayọ̀ ènìyàn jẹ́ ni. Ó ní kò pẹ́ síra wọn ní èèyàn kan fi ọ̀rọ̀ bí eré láti darí ayẹyẹ kan lọ òun. Ó ní eré ni àwàdà ni òun mà ṣe kí náà òun tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún òun o. Ó ní bí eré bí àwàdà bóun ṣe tẹnubọ iṣẹ́ òun rèé ètò sì jẹ́ wípé òun ò mọ̀ wípé òun wá lọ ṣókótò ó ń bẹ ní àpò ṣòkòtò òun o. Ó ní bóun ṣe di ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká gbajúgbajà adẹ́rìn-pòṣónú ní orílẹ̀-èdè Nàìjíríà di òní nù tóun sì ti láǹfààní láti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè lórí ká adẹ́rìn pa àwọn èèyàn lórí ìtàgé yìí. Gẹ́gẹ́ bí Destalker bó ti sọ̀rọ̀ ọ̀hún, ó ní ipò tí ènìyàn bá wà kéèyàn má sọ ìrètí nù torí pé lẹ́yìn ẹkún ó ní ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ bẹ́kún bá dalẹ́ kan. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti lè ṣe wa. Ìròyìn Feli-feli TV fún ti tòní títí ojúmọ́ ọ̀la tẹ́tùwá láǹfààní láti gbọ́ ọ̀tún rẹ̀ míì. Mo gbà ládùúrà wípé yóò nílé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adémúgà lẹni tó múrò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.